What is Yoruba language? Yoruba is an in-depth, meaningful, famous language. Yoruba is beautiful, is aesthetically pleasing to the ears, to the sight. Is it the diacritics? Yoruba is famous. Yoruba is mixable. Kò sí èdè mìíràn tí a ò lè lo Yoruba pẹ̀lú ẹ̀. Yoruba lẹ́wà. Tó bá ní ọmọ lẹ́wà, Yoruba ló ń jẹ́ bẹ́ẹ̀. Kò sí ìlú tẹ́ máa dé ní àgbáyé tí ò ní gbọ́ èdè Yoruba ń bẹ. Yoruba ní ìtumọ̀, ó sì jinlẹ̀. Yoruba ní akọ, ó sì láàbò. What did they used to call our men Yoruba demons? They have a reason. Torí pé kí Yoruba dùn. Wọ́n ní Yoruba dùn lédè òye mi. Yoruba is all in one. Yoruba is engaging. Wàá gbọ́ bọ̀bọ́ì. Kí ló ń jẹ́ bọ̀bọ́ì? Wàá gbọ́ ọmọ Ìgbò. Yoruba ló ń jẹ́ bẹ́ẹ̀. Yoruba ń jalè o. Kí médè mìíràn mọ́ tiwa. Tá bá ti mìíràn mọ́ tiwa, a máa sọ pé àwa kọ́ la ní o. Ṣùgbọ́n kí ni a máa mú, a máa ṣiṣẹ́ abẹ fún, a máa kálárò, a máa wá ṣe kí a máa wá sọ di tiwa. Yoruba ló ń jẹ́ bẹ́ẹ̀. Kí ni yóò á fún ẹ lórúkọ. Yoruba is understanding. Yoruba is dynamic. Yoruba moves. Yoruba is now in Yoruba is 2026. Yoruba ò ṣe 1970 mọ́ o. Yoruba náà 2026 ni. Báyé ṣe ń yí náà ni Yoruba ń yí. Pẹ̀lú tí wọ́n dé, Yoruba ti ṣe kí ni ó wá ti yí padà. Yoruba is fun. Yoruba is quiz. Yoruba is relatable. With Miss Yewande, she's Yoruba teacher. Yoruba is understandable and Yoruba is modern with its dynamic meaning. With the cultural meaning, with Miss Yewande, James Yoruba teacher, Yoruba can never be lost. Do what to sign in and let me see you in class. Àwọn máa pàdé ní yàrá ìdánilẹ́kọ̀ọ́. Ẹ má gbàgbé láti kàn sí mi. Orúkọ mi yí padà. Orúkọ tèmi ni Omidan Ọ̀ṣìbìtàn Yewande Elizabeth. Olùkọ́ èdè Yorùbá ti gbàdé ní Miss Yewande, James Yoruba teacher. Ẹ ṣeun. Ó dàbọ̀.